Kemi, it's been 3 years. Okode all of a sudden, the faking him praise. So you want me to pretend as if nothing happened? You still feel no remorse for how you tried to ruin my life? Kemi, you tried to kill me. The only regret tí mo ní ni pé kó wá successful. Auntie Ife. Kí lẹ fẹ́? Ṣé ní ṣúgà iyọ̀ ẹ. Ẹ wo, ṣé fẹ́ gbọ́? Mo gbọ́ láti ọ̀dọ̀ inú secretary MD ń pẹ́ ń try láti gbaṣẹ́ MD. Gbogbo nǹkan tó wá sọ ìgò ẹnu ká máa ti gbọ́. Ẹ máa burú o. Láti bò sí bò, kí ló ṣẹlẹ̀ gangan? Jẹ́ kí n wọ́n ẹ vehemently sórí gbogbo nǹkan tá a ṣe láti patch padà yìí tá a ṣe láti build yìí tó bá fi lè dàrú. Aṣọ funfun tó ní èkó ni ẹ kò sí bí wọ́n ṣe máa fọ̀ ẹ́ sí wàá mọ́. Mo ṣe rò dáná tán ní kitchen yẹn. Dẹ́gbà inú mi pé mo máa gbìyànjú láti bù ẹ́ rárá torí pé tó bá jẹ́ ń bẹ̀ ó di afẹ́rẹ́ fún olùpẹ̀ fún olùpẹ̀ sí orí rẹ̀. Are you ready to go that same route? Ó fẹ́ pa mí tí ó fẹ́ pa mí ní ẹ̀rọ. Kí lélẹ̀? Sórí nǹkan tó wà lọ́wọ́ mi, poison. Ìfínà kò gbà á, kò dájẹ́, kò dẹ̀ kú tú ẹ́. Àbí kí n rẹ̀ lọ́wọ́, kí n dì ẹ́ mọ́lẹ̀, kí n ga ẹ lọ́rùn, kí n dẹ̀ dà sí ẹ lọ́fọ̀ọ́. Èwo ló fẹ́ lu méjèèjì mú kàn?